ọ̀rọ̀ àpótí ẹ̀rí yẹn ìgbórí pàpótí ẹ̀rí pààyàn ìyìnrà àpótí ẹ̀rí rí ìmọ̀ bí ṣe máa ń rí mo sábà pàpótí ẹ̀rí ń bẹ in fact mo ti wo múvì kan àwọn ọmọ Zion tó yẹ pé àpótí ẹ̀rí tí wọ́n ń rí fáà sí nínú fíìmù yẹn ọmọ ni wọ́n ń rí fáà sí wọ́n jí ọmọ yẹn gbé wọ́n gbé síbì kan wọ́n wá ń ka àpótí ẹ̀rí níbì kankan wọ́n sá padà ọmọ yẹn ṣe ní nǹkan tí ọmọ yẹn fi padà dé àpótí ẹ̀rí so that's mo wo múvì yẹn dáadáa múvì àwọn ọmọ Zion now wọ́n ní àpótí ẹ̀rí lọmọ ṣíwò tó fi kú bàbá ní àpótí ẹ̀rí kọ́ ló ṣíwò kí ni bẹ́nu àpótí ẹ̀rí téèyàn fi ṣíwò tí ó fi kú tó bá di pé n ta fi ń sin lọ́ọ̀ni tí ò ní nǹkan kan tí wọ́n bá sọ pé nìkan sílẹ̀kùn lé àfáà kan wò ó rí nǹkan kan bẹ̀ inú fi kú á lọ bẹ̀ náà á lọ gbé wá náà ní tó bá síwò èyí sí Kùránì wò kó kú èyí sáàdì tí wò kó kú ní tí wọ́n bá síwò lé àfáà tí wọ́n fi kú àwa ò dé bẹ́ẹ̀ abẹ́gẹ́ tẹ́ ni a máa dé bẹ́ẹ̀ náà so bàbá tó dẹ̀ ní àpótí ẹ̀rí was consented. The àpótí ẹ̀rí was not brought to the studio under duress. It was consented. Ó faramọ́. Kí ló wà ní àpótí ẹ̀rí? Ìgbà yẹn bàbá yẹn sọ pé wọ́n kọ àwọn kéwú nǹkan pé kéwú. Èmi wá ní pé kò ń ṣe kéwú. Arabic language ni. We must not get it twisted. Bí òyìnbó ṣe wà tí wọ́n fún òyìnbó kọ bá Bíbélì. Wọ́n tún lo òyìnbó láti kọ nǹkan míì yàtọ̀ sí Bíbélì. Bẹ́ẹ̀ ni wọ́n fi Arabic kọ Al-Qur'an. Wọ́n tún lo Arabic láti kọ nǹkan míì. Bàbá ọmọ wà convinced pé kì í ṣe àpótí ẹ̀rí ló pa ọmọ òun kí wọ́n ṣe bàbá ọmọ o ẹ ti rí fídíò táwọn èèyàn tú lọ sílé bàbá yẹn pásítọ̀ yẹn even before yesterday níjọ́ Friday the mob was going there to destroy the house tán balẹ̀ bàbá yẹn jẹ́ tán bá bàbá yẹn bẹ́ẹ̀ kan ṣe léṣe now they came to Agidigbo àwọnú mátà yẹn wíwọnú mátà kágidigbo wọnú ẹ̀ kọ́kọ́ stop pé wọ́n má balẹ̀ yẹn jẹ́ but nígbà tá a máa fi débẹ̀ lọ́jọ́ kejì tá a ṣe program èrò yẹn ti pọ̀ sí àwọn èrò tó pọ̀ sí ń lọ ọbẹ̀ láti bàbẹ̀ jẹ́ ni àwọn tó jẹ́ Kristẹni nínú kérúbù ti débẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn àwọn yẹn ò gbàgbọ́ nínú wọn wọ́n ní wọ́n ti gbàpò tí ẹ̀rí lọ àwa dẹ̀ ya police station ká tó débẹ̀ nínú àlàyé wa tẹ́ ẹ̀ bá gbàgbé wọ́n láwọn yẹn fẹ́ gbàpò tí ẹ̀rí àwọn ò jẹ́ wọ́n gbé nǹkan kan àwa wá lọ sí police station tá a ti report pa ń lọ bẹ̀ o ibẹ̀ láti pàdé àwọn ẹni yẹn tá a ti jọ sọ̀rọ̀ àwọn gbàpò tí ẹ̀rí àwọn family àwọn tí wọ́n gbàpò tí ẹ̀rí àtẹ́kọ́ ọmọ wọn kú àwọn ọdẹ bẹ̀ wọ́n ṣí gbogbo mọ́tò wọn hàn wọ́n rí pé wọn gbàpò tí ẹ̀rí àwọn ẹ̀dẹ̀ insist pé àpò tí ẹ̀rí ló pa ọmọ àwọn sẹ̀ that drove us back to the house pẹ̀lú àwọn àjọ kérúbù tó wá àwọn àjọ kérúbù tó wá jẹ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí fífọ ìjọ yẹn mọ́ kí aburú má bàa ṣẹlẹ̀ ká má bàa máa pè wọ́n lórúkọ burúkú awọ́bẹ̀ gbogbo tí wọ́n sọ náà lẹ́ ń gbọ́ tí wọ́n pé ẹ mú ọpọ́n ọ̀la yẹn ẹ ṣe kinní kan èlé kan ló ṣe lé kinní kan ló ṣe lé so kò dẹ̀ sẹ́ni tí ó mọ̀ pé nínú kérúbù wọ́n máa ń fèdè fọ́ wọ́n máa ń sọ lárúbáwá nǹkan kan náà tẹ́lẹ̀ so tí wọ́n bá fi lárúbáwá kọ nǹkan tá a ní bẹ̀ èmi ò lè ká kí n sọ̀túnmọ́ rẹ̀ àwọn tó lè ká tí wọ́n sọ̀túnmọ́ rẹ̀ yẹn wọn kì í sáàfà àwọn ọmọ iṣẹ́ mi táwọn nímọ̀ nípa èdè lárúbáwá ni tó bá jẹ́ pé French lẹ gbé wá Gidigbo ẹni tí ó bá yín sọ wà ń bẹ̀ tó bá yẹ pé Igbo lẹ gbé wá ẹni tí ó sọ wà ń bẹ̀ tó bá yẹ pé Hausa lẹ gbé wá ẹni tí ó sọ wà ń bẹ̀ those are the people that can read that particular letter that particular language and translate it to us. nígbà àwọn ẹ̀dẹ̀ ká wọn sọ nǹkan tí ò sí ń bẹ̀ nígbà àwọn ẹ̀dẹ̀ gbé jáde nígbà táwa gbé jáde lọ́hùn tẹ́ bá rí i pé àwọn ọmọ ìlú yẹn gan yarí pé wọn ní gbàkó tí yẹn lọ why wọ́n ní ìgbà tó kọ́kọ́ fẹ́ wọlé ṣé rí pé àwọn tó wọlé ò pọ̀ wọ́n ní káwọn tí ẹ wọlé àwọn tó wà ta fẹ́ mọ tó wà nú àpótí yẹn ṣe àwọn gbọ́dọ̀ rí àwa bàbá tí wá tó jẹ́nu àwọn tó ń ṣètò àwọn kérúbù yẹn wá ní pé ilé ìgbà tán ti ṣíwò fúnra wọn náà ṣí o tán wò tán rí pé kò sí nǹkan tó lè pààyàn bẹ́ẹ̀ nígbà wọn ní nǹkan pààyàn tí wọ́n sì dé pa reasonably ní tí wọ́n ní pààyàn tí wọ́n dé pa a gbọ́dọ̀ ṣíwò kò sí tó kàn wá pé lápótí ẹ̀rí tán àbá sọ pé ń pààyàn torí pé wọ́n ní pààyàn táwa ò sì gbọ́ pápótí ẹ̀rí pààyàn rí ìlà fi ṣíwò tó bá jẹ́ Kristẹni ní ṣètò yẹn tí ò bá ṣe bá ńlá náà ó ṣàbòsí bẹ́ẹ̀ ni kò ṣe dáadáa forget about religion forget about religion Islam gun ò kọ́ wa ká ṣàbòsí Kristẹni gan tó bá ṣàbòsí mùsùlùmí ní tó wù ní ṣe Kristẹni ò kọ́ kó ṣàbòsí yes Kristẹni ò kọ́ kó ṣàbòsí òdodo ló ní aṣọ Ànábì ní kò lákọ́ wà láwọ́ kánà mọ́rọ̀ Bíbélì ní olódodo ọ̀láyà bí kìnìún ẹlẹ́sìn ó sà nígbà tẹ́nìkan ò lè wọ́n sọ nípa pàtàkì òdodo mo ní tí kan sọ fún Ismail pé sọmọ gbẹ̀gán ní yín ni sẹ́yìn mọ tí wọ́n ti ṣe ni sẹ́yìn mọ kíní kan ni tó ń bàjà pé àwọn bàkú tí ẹni jẹ́ ni wọ́n ní gbé lọ tán bá gbàkú tí ẹni lẹ́nu bẹ́ẹ̀ tán bá fọmọ́lẹ̀ tán bàjẹ́ wọn ní bàjẹ́ ju àpọ́n ní bàjẹ́ mọ́ ní àpótí ẹ̀rí wọ́n bà nǹkan míì jẹ́ lẹ́yìn àpótí ẹ̀rí tí kíní yẹn bá fi bẹ̀rẹ̀ títà yẹn bẹ̀rẹ̀ wọ́n mọ falọ náà ni wọ́n mọ falọ náà ni tí wọ́n fi ba tí ọ̀yẹ́ kí wọ́n bàjẹ́ jẹ́ yóò dẹ̀ di wàhálà peacemaker làwa o
peacemaker ni wá. Àwa ò sí nínú àwọn tí ń jìjà ẹ̀sìn. Ẹ̀sìn tí mo nígbàgbọ́ nínú ẹ̀ ni mò ń ṣe. Èyí tó nígbàgbọ́ nínú ẹ̀ ló ń ṣe. Bẹ́ẹ̀ ni nítorí kálukú ní í ṣe. Kì í ṣe wípé ẹnìkan ni ó force ẹnìkan ṣẹ̀sìn kan. Tó bá sì wù Ọlọ́run kí gbogbo wa ṣẹ̀sìn ẹyọ kan náà la máa ṣe. Forget, ẹ gbàgbé ẹ̀sìn, ẹ gbàgbé ẹ̀. Tó bá yẹ pé àwọn kan rò bẹ́ẹ̀, dákun, ẹ má rò bẹ́ẹ̀. Ẹ má rò bẹ́ẹ̀. Ẹ̀yin Kérúbù àti Séráfù lẹ́ẹ̀kan sí, ẹ má bínú. Ẹ má bínú. Tó bá di pé ó dùn yín, láti bó ṣe jẹ́, bó ṣe rìn wá, bẹ́ẹ̀ náà ló jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Torí pé tá a bá ṣe bẹ́ẹ̀ lánàá, ẹ̀yin Kérúbù, kò sẹ́ni tí ó gbàgbọ́ pé àpótí ẹ̀rí kọ́ ló pọ̀ mọ́. Ọwọ́ ohun tí wọ́n kọ sára kínní nǹkan ká mọ̀ ká gan, wọ́n sọ pé nǹkan kan níbẹ̀ lára rẹ̀, aburú ní í ṣe. Bẹ́ẹ̀ ni wọ́n làburú. Sẹ́yìn o mọ̀ pé bá a ṣe káyẹ̀ gan, a fi exonerate bàbá yẹn, a fi yọ ọ̀ràn kúrò lọ́rùn rẹ̀ ni. Gbogbo àwọn tí wọ́n fẹ́ bàjẹ́ tán sí gbogbo ẹ̀, àwa promise wọ́n bẹ̀ pé gbogbo tó wà ń bẹ̀ lẹ́rìí. Ẹ fi mọ̀ pé bóyá ń ló pa, bóyá ń kọ́ ló pa. Gbogbo tó wà ń bẹ̀ náà la sì fi hàn wọ́n yẹn. Gbogbo tó wà ń bẹ̀ pátápátá la fi hàn wọ́n yẹn. Wọ́n ti ń kọ́ ní o, ní ti ń kọ́ yìí, ìtumọ̀ ẹ̀ ní o, ní ti ń kọ́ yìí, ìtumọ̀ ẹ̀ ní o, eléyìí, ìtumọ̀ ẹ̀ ní o. Halas, ní ò bá sí wàhálà mọ́. Oníkálukú bá ń lọ láàláfíà. Ẹ wá má gbàgbé lórí ètò yẹn, a padà sọ ọ́ wípé poverty ló pọ̀ mọ́ yẹn. Ẹ̀yin tẹ́ ẹ wo ètò yẹn, ẹ fura pé tó bá ṣe irú ìlú tá a wà yìí ni, ó ṣeé ṣe kọ́ ọmọ yẹn má kú. Sọ́rí, irú ìlú tí mo ti wá bá wọn lálejò yìí, ó ṣeé ṣe kọ́ ọmọ yẹn má kú. Torí pé àwọn òbí ọmọ yẹn ò ní owó tí ọmọ yẹn fi lè ní access sí health care ní time yẹn. Tó bá jẹ́ pé ibi tí wọ́n ti lè tọ́jú èèyàn tí wọ́n gbowó létà ìní, ó ṣeé ṣe kọ́ ọmọ yẹn má kú. Typhoid a máa pa àyàn dáadáa. Typhoid máa ń pa àyàn. Tó bá ti mú yàn báyìí, gbà mí ìfun ní ọmọ sáré láti ba ìfun jẹ́ nígbà míì. Ká ní bàbá ọmọ yẹn lówó, ó ṣeé ṣe kọ́ ọmọ yẹn má kú. Wọ́n lówó náà fi kúrò lọ́dọ̀ náà sí náà fi lọ. So àpótí ẹ̀rí, we don't have any issue with àpótí ẹ̀rí. I don't have any issue with the Christendom. I don't have any issue with Kérúbù and Séráfù. I don't have any issue with Kérúbù and Séráfù. With this show, any other person that feel offended from the show, I have apologized to the body concerned.